ẹ wò wọ́n o, kokeeni làwọn eleyii máa ń gbé sára àwọn arinrinajọ lọ sílẹ̀ mímọ́ Saudi Arabia. Àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbògi olóró lórílẹ̀‐èdè yìí, National Drug Law Enforcement Agency (NDLEA) ti mú àwọn èèyàn mẹ́ta tí wọ́n ti jíngírí nínú gbígbé egbògi olóró sí ara àwọn arìnrìn-àjò hajj. Alákòóso ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ fún àjọ náà, Fẹ́mi Babafẹ́mi, ló ṣàlàyé nílùú Àbújá pé ọjọ́ Túsídéé àti Wẹ́sídẹ̀ẹ́ tó kọjá lọ́wọ́ tẹ àwọn èèyàn náà nílùú Kánò. Babafẹ́mi ṣàlàyé pé àwọn arìnrìn-àjò sí Saudi Arabia méjì ní ọwọ́ kọ́kọ́ tẹ̀ ní pápákọ̀ òfurufú Malam Aminu Kano lásìkò tí wọ́n fẹ́ wọ bàálù Ethiopian Airlines ET940 tó ń lọ sí Jeddah lórílẹ̀‐èdè Saudi Arabia. Ó ní nígbà tí wọ́n yẹ àwọn méjèèjì wò ní ẹ̀rọ àyẹ̀wò táṣìírí pé egbògi olóró wà lára wọn. Wọ́n fún àwọn méjèèjì ní abẹ́rẹ́ ìyàgbẹ́, ọ̀kọ̀ọ̀kan wọn sì ya egbògi olóró tí wọ́n dì sí ọ̀nà 55 tí àpapọ̀ rẹ̀ sì jẹ́ 90. Lẹ́yìn èyí ni wọ́n jẹ́wọ́ ẹni tó rán wọn níṣẹ́ tí àwọn ọlọ́pàá sì lọ kó wọn. Bákan náà ni ọwọ́ tẹ bàbá ẹni 60 ọdún lásìkò tó fẹ́ wọ bàálù Qatar Airways lọ sí Iran. Babafẹ́mi ṣàlàyé pé egbògi olóró tí wọ́n dì sí ọ̀nà 95 ni òun nìkan yà jáde lára.